Ìbàfẹ́lẹ́dùmarè ọba dẹ́dà ọba aṣẹ̀dá òyígíyigì ọba ńlá kábíyèsí ọba mi òkè ọba lẹ́ni ọba lánàá ọba títí ayérayé bàbá tí ń ṣe bàbá fún gbogbo aláìní bàbá pátápátá Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ atẹ̀kọ̀mọ́lẹ́pọ̀ kan ìkan mímu ìkan ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀ mi lọmọ àròbí ọmọ àtòrì ẹ̀yin náà ti mètò tí mo mú wá fún yín lénìí ẹ mọ̀ pé Gbajúmọ̀ ti wọ̀lú Gbajúmọ̀ ti dé ẹ bá ń pe àwọn ìyá àti àwọn bàbá àwọn ẹ̀gbọ́n àti àwọn àbúrò wọ́n ń pọn mi lọ́wọ́ ni wọ́n ń sebẹ̀ lọ́wọ́ ni ẹnì kan fi ilẹ̀ bẹ́ẹ̀ kàn jẹ́ kó wà bẹ́ẹ̀ ṣẹ́rẹ́ lè jò mí lórí ètò lénìí òdú ni wọ́n ìṣàìmọ̀ fún gbogbo yín pátá àwọn tí wọ́n ti ń ṣe iṣẹ́ tíátà yìí láti ọdún tó ti pẹ́ ni Ọlọ́run dẹ̀ ń gbà fún wọn wọ́n gbé iṣẹ́ yìí wọ́n gbé lọ sókè òkun pàápàá kí wá ṣe iṣẹ́ tíátà nìkan o bó jẹ́ ẹ fẹ́ kan kọrin ni ẹ fẹ́ kan ṣe wàásù ni ẹ fẹ́ gbọ́rọ̀ ìyànjú ni ẹ wo àlejò mi lénìí gbogbo ẹ̀ pátápátá òun là á gbọ́ lẹ́nu wọn ẹ má jẹ́ ń gbà yín lákòókò tó pọ̀ jù ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu àlejò mi ẹ máa bọ̀. Ìyá wa ẹ jókòó ẹ ǹlẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta màmá. Ọjọ́ kan pẹ̀lú. Ojú tó rí yín yìí ó máa gbòkè. Kó lè bá àtọ́ náà ni. Ọlọ́run àjẹ́ ó tọ́. Àmín. Àgbà ò ní tán lórílẹ̀. Àmín. Àtúbọ̀ máa rí yín bá. Àmín. Ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí nílé. Ẹ ṣé o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lọ́wọ́ báyìí mo kí yín pé ẹ kú ọjọ́ mẹ́ta tá a bá ti ríra pẹ́ ẹ kú àti làwí ẹ kú àtijọ́ o àsìkò ọdún tuntun yìí o yóò sàn wá sówó sọ́mọ sálàáfíà. Àmín àmín ẹ fún àǹfààní àwọn tí irú àwa ìgan pàápàá olórúkọ tá a fi mọ̀ yín àmọ́ ẹ dárúkọ yín fún àwọn tí wọ́n ń wò yín báyìí. Orúkọ mi náà ni Ìyábọ̀dé Ògúnṣọlá ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Efunsetan Aniwura ìyálóde ìlú Ìbàdàn. Ìyálóde ìlú Ìbàdàn ìlú wo gan-an nìyá wa ti wá? Mo wá láti ìlú Iléṣà ṣùgbọ́n ìlú Ìbàdàn la bí mi sí ibẹ̀ náà ni mo dàgbà sí ibẹ̀ ni wọ́n forí mi sọlẹ̀ sí. Sọlẹ̀ sí ṣe mọ́ ń lọ ilé ìyẹn Iléṣà lọ́hùn. náà mọ̀ ń lọ ilé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Báwo ni wọ́n ṣe máa ń kí wọn lọ́hùn? Ìpẹ̀lẹ́ o. Ìpẹ̀lẹ́ o. Ìyá wa mo mọ̀ pé àwọn tí wọ́n ń wò wá báyìí wọ́n á fẹ́ mọ bí kékeré yín bí ó ṣe lọ àwọn iléèwé wo lẹ lọ iṣẹ́ wo lẹ kọ́ kí lẹ kà. Ẹ ṣé mo dúpẹ́ mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá à ń pè ní St. Paul Anglican Primary School nílùú Ìbàdàn ní Yemẹtu ìgbà tí mo kúrò ńbẹ̀
mo tún lọ sí modern school ni a máa ń lò díẹ̀ náà nígbà yẹn fún àwa tó ó ṣe pẹ́ẹ́lí díẹ̀ fún. Mo lọ sí Apampa secondary modern school ní Oríta Mẹ́fà ní Ìbàdàn, ó wà lẹ́gbẹ̀ẹ́ KS motel yẹn, ibẹ̀ ni school mi wà. Nígbà tí mo kúrò ńbẹ̀, mo tún wá lọ ṣe kọ́ọ̀sì kan wọ́n pè ní women training center. Oúnjẹ là ń sè ńbẹ̀, à ń ránṣọ, à ń so oúnjẹ, àwọn ẹ̀kọ́ tí mo kà náà nìyẹn. Àwọn nǹkan tẹ́ ẹ kà nìyẹn. Ìrìn àjò tíátà báwo wá ló ṣe bẹ̀rẹ̀? Ṣé ká ní pé abínibí ni, ṣé rí ìdílé bàbá àbílẹ̀ ìdílé ìyá, abẹ́kàn dédé èèyàn láàyò gan? Tó oore ọ̀fẹ́ Ọlọ́run, wọn ń ṣeré níran mi àti ran ìyá àti ran bàbá, kò sí lérè ń bẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary 1 ni mo ti máa ń ṣe eré orí ìtàgé entertainment tá máa ń ṣe ní school yẹn. Mo sì máa ń gba ẹ̀bùn nínú bí mo bá ṣe ń ṣeré yẹn, wọ́n máa ń fún mi ní ẹ̀bùn títí tí mo fi parí modern school yẹn. Àárín modern school tí mo ti wá wọ women training center, ibẹ̀ ni mo ti ṣe alábàápàdé aisho. Ìyẹn tó bí ọdún mélòó? 1966. Lẹ pàdé wọn. Bẹ́ẹ̀ni. Ẹ wá jẹ́ kó yé wọn pé ẹ ní ìfẹ́ sí iṣẹ́ tíátà. Rárá o, mi ò tiẹ̀ rí wọn lórí stage rí. Ẹni tí ó ń bá wọn ṣeré ńgbà yẹn jẹ́ bùrọ̀dá àdúgbò. Ẹni a máa ń pè ní Bọ́ládalẹ́. Ó wà lọ́dọ̀ wọn nígbà náà. Ó jẹ́ ọmọ àdúgbò wa. So tán bá ti wá sọ́dọ̀ rẹ̀, wọ́n máa ń yà ní ọ̀dọ̀ tèmi. Ibẹ̀ ni ọ̀rọ̀ ti jọ wọ̀ mọ́ra wọn. Lọ́rọ̀ tí fífẹ́ fi wọlé. Bẹ́ẹ̀ni. Ó wá já sí pé ẹ ti fẹ́ bàbá wa Aisho Pepe kí ẹ tó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà. Bẹ́ẹ̀ náà ni ká wí, kì í ṣe pé mo ti kó délé ẹ̀. Ní àárín méjì ọ̀nà, nígbà tí àwọn gẹ̀ẹ́sì wọn tí wọ́n disappoint wọn ni wọ́n wá ní àwọn fẹ́ lọ ṣeré níbì kan. Mo á ní èmi náà dẹ̀ mèrè ṣe o. Wọ́n á ní kí n tẹ̀lé àwọn lọ pé àwọn ní short of girls nígbà náà. Mo ṣe bá wọn lọ nìyẹn tí mo bá wọn ṣeré ní àkọ́kọ́. Eré ìtàgé òun lẹ fi bẹ̀rẹ̀. Ayé ṣòro là ń pe eré yẹn. Ayé ṣòro ó ní orúkọ. Ipa wo lẹ kó nínú ẹ̀? Mo ṣe ipa ìyàwó kékeré. Ìyàwó méjì ni ọkùnrin yẹn ní. Ẹnì kìíní ó ti bí ọmọ kan. Ìkejì ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ kò tí ì bí ọmọ. Ṣùgbọ́n ara ìyálé yẹn gbóná púpọ̀. Ó ṣàwọ́nà láti pa ìyàwó yẹn. So oúnjẹ tí ó wá gbélẹ̀ fún ìyàwó pé kó jẹ, ọmọ ẹ̀ ló lọ jẹ. Bí ọmọ yẹn ṣe kú nìyẹn, ló wá fẹnu ara ẹ̀ kà pé òun ṣera òun. Gbajúmọ̀ òun lètò, ètò ní Gbajúmọ̀. Lórí ètò yìí, abala oríṣiríṣi ló wà o. Abala kan wà ní pàtó fẹ̀yìn àti àwọn olólùfẹ́ yín tí wọ́n ti lè béèrè àwọn ìbéèrè tí ó ń rú wọn lójú, yálà nípa yín ni àbí nípa iṣẹ́ yín. Àwọn tó ní ìbéèrè ní, àwọn tó ń dẹ̀ fẹ́ gbóríyìn fún yín, àwọn yẹn náà wà ńbẹ̀. Abala yìí là ń pè ní ojú abẹ. Ṣé yá ká sojú abẹ ń kó? Ó di dandan. Ẹ jẹ́ aṣojú abẹ ń kó. Orúkọ tèmi ni Awódoyin Tèmítáyọ̀, mo ń sọ̀rọ̀ láti ìlú Ilé Ifẹ̀. Mama Efunsetan Aniwura ni mo ní ìbéèrè kan fún. Àti kékeré láti gbọ́njúmọ̀ wọn tá ti ń wo eré orí ìtàgé wọn. Ó dẹ̀ ti ṣe díẹ̀ orí ìtàgé lóríṣiríṣi nígbà tá a ti wà kékeré, la máa sáré wọlé, la máa sáré lọ wò ó tó bá ti tó rọ̀lẹ́ ìrọ̀lẹ́. Ṣùgbọ́n a rí wọn mọ́ láti tipẹ́tipẹ́. A mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n ní ìsìn. Ṣùgbọ́n a fẹ́ mọ̀, èmi ti fẹ́ mọ̀ personally pé kí ló ṣẹlẹ̀ tá a fi rí wọn mọ́ lórí ìtàgé. Àti pé mo tún fẹ́ mọ̀, ṣíṣẹ́ Ọlọ́run tó ń ṣe gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run ni ò jẹ́ ká rí wọn mọ́ lórí ìtàgé ni àbí báwo? Ẹ ṣe ìbéèrè ńlá ni ẹ béèrè. Iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run pè mí sí kò ní kí n má ṣe eré orí ìtàgé. Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa òṣèré orí ìtàgé, wọ́n lérò pé ìgbà tí mo ti gba iṣẹ́ Olúwa, wọn ò lè pè mí sí eré pé àwọn èmi tí ẹ̀ lè yọjú sí eré mọ́. Kò sì rí bẹ́ẹ̀. Ẹni tí wọn ò bá sì pè sí eré, téèyàn bá ń lọ ń sọ pé mo fẹ́ ṣeré, Olúwa rẹ̀ wọ́ra rẹ̀ ńlẹ̀ ni níbi tí a bá ọ̀rọ̀ dé yìí. Síbẹ̀síbẹ̀ èmi ń ṣe, kódà mo ń ṣe ti oní Christian line. Mo sì wà ní Christian line nínú drama. Láìpẹ́ láì jìnnà gan, mo máa wọ location fúnra mi gẹ́gẹ́ bí ìran kan tí Ọlọ́run fi hàn mí pé kí n lọ fi ṣe fíìmù
kí n lọ gbé jáde. ẹ jẹ́ àtún padà sójú abẹ́. Dọ́látúnjí, mo mọ Mama Efunsetan bí màmá gidi, bí màmá wa dáadáa. Mo dẹ̀ máa ń gbádùn eré wọn dáadáa. Mo fẹ́ long life fún màmá, kẹ́mi wọn kó gùn dáadáa, kí wọ́n dẹ̀ pẹ́ fún wa, ká rí wọn kalẹ̀. Àmín. àwọn yẹn àwọn olólùfẹ́ yín tí wọ́n ń gbóríyìn nìyẹn. ẹ jẹ́ àtún padà sójú abẹ́. Orúkọ mi ni Gbémisọ́lá Badmus. Láti Ìbàdàn ni mo ti ń sọ̀rọ̀. Màmá wa Efunsetan, kí ló dé tí ẹ fi ṣeṣẹ́ tíátà mọ́ tó jẹ́ pé iṣẹ́ evangelism lẹ wá ń ṣe? Ẹ ṣe iṣẹ́ evangelism yìí ìpè Ọlọ́run ni wọ́n ń pè é. Tí a bá dẹ̀ wo inú ìtàn bí mo ṣe di ẹni tó ń ṣe evangelism tí mo di òjíṣẹ́ Olúwa nínú iṣẹ́ tíátà ló gbé mi débẹ̀ torí tí ojú mi rí lẹ́yìn ìgbà tí mo ṣe Efunsetan Aniwura ó lágbára gan. Ogun tó dìde sí mi mo ṣe késẹ̀tì kan tí wọ́n ń pè ní my testimony mo ti sọ sínú rẹ̀. Ogun yẹn lágbára láti pàṣẹ rẹ̀ ni mo ti gba agbára Ọlọ́run. Agbára Ọlọ́run yìí ló kó mi yọ nínú ogun yìí. Ogun ìbá ti borí. Ìgbà tí ò sì ti borí ó wá ní kí n jáde lọ kí n mọ kéde agbára òun bí òun ṣe lágbára tó. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú irú ìdè tí mo wà nígbà náà tí òun fi agbára òun kó mi yọ ńbẹ̀ pé kí n mọ jáde kí n mọ kéde ẹ̀ fáwọn èèyàn. lẹ́ẹ̀kan ẹ ní pé kí nǹkan tó mú yín di ajíhìnrere ó ní í ṣe pẹ̀lú eré Efunsetan Aniwura tí ẹ kópa nínú ẹ̀ ń gbà yín. ṣé ẹ lè sọ díẹ̀ fún wa nínú àwọn nǹkan tójú yín rí ń gbà yín? Bẹ́ẹ̀ ni nígbà tí òkìkí eré yìí kàn Ọlọ́run gbé òkìkí eré yẹn kàn gan tá a bá ní ká máa kọ sílẹ̀ nínú eré tó gbé wa láyé tó dẹ̀ fún wa lówó jù láyé Efunsetan Aniwura ni. Nígbà tí òkìkí ẹ̀ kàn gbogbo àwọn lọ́balọ́ba ìjòyè pírẹ́sídẹ́ǹtì àwọn gọ́vnọ̀ wọ́n ń gba Efunsetan ní àlejò káàkiri ni pé a fẹ́ kó wálé wa a fẹ́ kó wálé sọ́dọ̀ wa wọ́n á ṣe wá lálejò wọ́n á fún wa lówó. Kì í ṣe gbogbo èèyàn nínú rẹ̀ ń dùn sí ògo ọmọnìkejì. Ògo yìí ló tàn débi pé wọ́n wá wo nǹkan tí wọ́n lè ṣe láti paná ògo iṣẹ́ yẹn nígbà náà bí wọ́n ṣe dojú ìjà kọ èmi nìyẹn. Mo wá dùbúlẹ̀ àìsàn yìí kì í kúkú ṣe àìsàn tó kúkú gbé èèyàn jókòó tí wọ́n ń tapó lé lórí. Ṣùgbọ́n fún odidi oṣù 6 àbọ̀ torí ọ̀rọ̀ gùn tá a bá ní ká máa sọ lọ ilé oṣù ilé ó tó mọ́ bá wa ń bẹ̀. Bí odidi oṣù 6 àbọ̀ ni mi kò sí oorun. Orí ìkan máa gbóná nígbà náà ni. Téèyàn bá fi aluminium gbé omi sí agbárí nígbà yẹn ó máa hó téèyàn fi máa tẹ ẹ̀bà jẹ. Kò sóorun kankan. Ìdààmú yẹn wá pọ̀ kò síbi tá a dé babaláwo oníṣègùn hospital bọ́n ṣe ń gbé ewúrẹ́ ní ń gba àgùntàn náà ń gba aṣọ náà ń gba gbogbo nǹkan tí ò sí ìtúsílẹ̀. Èmi gan ní ẹ̀gbọ́n tó gbówó dáadáa nínú iṣẹ́ ìṣègùn wọ́n try rẹ̀ títí wọn ò rí ṣe. Àwọn náà wá sọ fún mi pé ta ni mo ṣẹ̀ páwọn tó wà ń di ọ̀rọ̀ mi pé wọ́n le wọn ò dẹ̀ tí ì gbẹ̀bẹ̀ wọ́n nítorí tí wọ́n bá gbẹ̀bẹ̀ làwọn tó lè ṣe nǹkan kan wọn ò sì gbẹ̀bẹ̀. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run máa èmi rí oore ọ̀fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run ni. Nígbà tí Ọlọ́run máa ṣe ẹnìkan ló wádọ̀ ẹ̀gbọ́n tèmi náà tó wá yanjú ọ̀rọ̀ ayé rẹ̀ wọ́n sì fẹ́ bá gbẹ́bọ ibi tí mo wá wà ni wọ́n ti ń sọ bí ohun tí wọ́n fi bá gbẹ́bọ tí ó mú wá ní tí ó ṣe bó ṣe lọ tán ni ẹ̀mí yẹn wá tọ̀ èmi wá wípé má ṣe ń gbowó lọ́wọ́ mi nìyẹn kí n padà lé torí Ìlọrin lẹ̀gbọ́n mi yẹn wà mo wà lọ́dọ̀ wọn fún bí oṣù 2 lẹ́yìn ìgbà tá a ti ná gbogbo ẹ̀ káàkiri tá a rojútu ẹ̀ bí oṣù 2 mo fi wà lọ́dọ̀ wọn nílọrin wọ́n wá sọ fún mi ẹ̀mí yẹn ní kí n máa lọ lé mo ní Bíbélì lóòótọ́ toró nígbàgbọ́ ni mí mo ṣe padà sílé nìyẹn Psalm 35 tí mo mọ̀ iná ni mo gbé nígbà tí mo délé mo wá bẹ̀rẹ̀ sí ní ka sáàmù yìí ibi mo ti ń kà lẹ́mí yẹn tó sọ fún mi wípé mi ìran gbàgbé ṣé mo gbàgbé Bartolómì afọ́jú tó jẹ́ wípé Jésù ń kọjá lọ ó pè é Jésù nìkan lọ mú wá èmi náà bá rántí pé wọ́n fi ṣeré orí ìtàgé nígbà tí ní church bí tí mo ti bẹ̀rẹ̀ sí ní gbàdúrà nìyí Ọlọ́run tó bá jẹ́ wípé lóòótọ́ ni Jésù tó wáyé tó lórú agbára yẹn tó bá agbára yẹn bá sì wá fi yanjú ìṣòro ayé mi mi ò tí ì sọ láàrin ìṣẹ́jú 5 mo kàn rí pé mo sùn lọ ni kí ló jẹ́ kémi ò mọ̀ pé mo sùn inú ìran tí mo já sí ni mo fi mọ̀ pé mo sùn lọ mo ń lọ nínú òkùnkùn tí ò sí mọ́lẹ̀ nígbà tí mo dé ẹnu ọ̀nà kan mo wá ṣílẹ̀kùn yẹn kò ṣí mo kàn lẹ̀kùn mi rẹ̀ ní dáhùn níbo ni mo wà ní òkùnkùn yìí Jésù tí mo pè ló farahàn mí lọ́jọ́ náà nígbà tí òye yé mi tán ni mo tó mọ̀ pé Jésù yẹn ló farahàn mí mo kàn rí pé ìmọ́lẹ̀ kan lọ ní apá ọ̀tún mi mo wá rí
òyìnbó kan tó wọ aṣọ funfun ó sì fi àmùrè blue ó fi so okùn sí inú rẹ̀ ó wá ń ṣẹ́wọ́ sí mi pé kí n máa bọ̀. Gbà tí mo ní kí n kọjá síbi tó yìnbó yẹn wà, ọ̀gbun kan ń bẹ láàrin ibi tí mo wà síbi tó yìnbó wà, kò sẹ́ni tó lè wọnú ọ̀gbun yẹn tó lè jáde, mi ò sì lè dábẹ̀ fò. Ó tún bà mí nínú jẹ́, òyìnbó yẹn ń wò mí lọ́ọ̀kan, ó ń káàánú fún mi. Gbòòyà ló wá fọwọ́ ṣàpẹẹrẹ pé kí n padà sẹ́yìn, kí n wá tọ̀ báyìí, ó fi ọwọ́ júwe bí mo ṣe padà sẹ́yìn nìyẹn. Mo wá tọ ìrìn yẹn títí mo fi dé ibi ìmọ́lẹ̀. Gbà tí mo déwájú òyìnbó yẹn, ó rẹ́rìn-ín, ó ní kí n máa lọ nínú ìmọ́lẹ̀ yẹn. Ìmọ́lẹ̀ yẹn ni mo tún wá tọ̀ bí ó ṣe kù díẹ̀ kí n dé ibi ilẹ̀kùn kan tí mò ń wò lọ́ọ̀kan, ilẹ̀kùn yẹn kàn ṣí fúnra ẹ̀ báyìí ni. Bẹ́ẹ̀ ni atẹ́gùn tútù wá ń fẹ́ sí mi, mo wá ń gbọ́ ohùn orin nínú ilé. Èmi ò tiẹ̀ tí ì gbọ́rú orin bẹ́ẹ̀ mọ́ láti gbà yẹn. Mi ò rórin tó dùn, àwọn òyìnbó kọrin kò dùn bí irú tí mò ń gbọ́ lọ́jọ́ náà. Ayọ̀ mi wá kún, inú mi wá dùn lọ́jọ́ yẹn. Ǹjẹ́ kí n dẹ̀ wá wọ inú ilé yẹn lọ, bí mo ṣe rìn débẹ̀ tí mo dásẹ̀ wò kí n wọlé, mo kàn lajú síta ni. Bí mo ṣe rí i pé mo sùn nìyẹn láti aago 8 àbọ̀ àárọ̀ tí mo wọ ìlú Ìbàdàn láti Ìlọrin, aago 6 ìrọ̀lẹ́ ni mo tají. Ibi tí mo ti wá lọ sọ fọ́kọ mi nìyẹn pé mi ì máa mú nǹkan kan bọ̀ láti Ìlọrin, pé ibi tí mo dé rè tí mo pe Jésù láàárọ̀ tí mo dé, torí òun ló ní kí n mọ, ó ṣàní mọ́ ọ bọ̀ ni mo ní ẹnìkan ní mọ́ ọ bọ̀ nílé. Mo sì dé ibi tọ́lọ́run ṣáà ti ṣẹ́ ogun nínú ayé mi nìyẹn tí mi ò ti gbúrò ogun náà mọ́. Èmi náà wá padà sílé, gbogbo àwọn ẹrù oríṣiríṣi gbogbo tí mo ti gbà tí wọ́n ti ṣe fún mi nílé babaláwo, nílé oníṣègùn, mo wá kó gbogbo ẹ̀ sínú aṣọ kan, mo kó sínú sọ́kàwé tí bẹ lẹ́yìn ilé wa. Bí èmi náà ṣe fi ayé mi fún Jésù nìyẹn, pé èmi ò mọ̀ pé Jésù lágbára tó lè. Ìgbà tí mo dààmú káàkiri, mo ṣe fàyè mi fún Jésù nìyẹn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ màmá wa Efunsetan Aniwura, torí orúkọ tí gbogbo wọn mọ̀ yín sí náà yìí nìyẹn. Ṣé wá yìí ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n, yálà nípa iṣẹ́ wọn àbí nípa ara wọn gan ni. Ẹ máa wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín. Òun ni kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí. Èmi mọ̀ pé tá a bá tún pè ìyàwó wá sórí ètò, wọn á jẹ́ wa níhò. Lágbára Ọlọ́run. Gbajúmọ̀ òun lètò, ètò ní Gbajúmọ̀. Orúkọ mi ni Yomi Gold Alore. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Ẹ̀yin aráalé, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ máa wò ó. Ìyá wa, eré ìbílẹ̀ òun la fi mọ̀ yín, ọmọ Yorùbá pọ́nbélé òun la fi mọ̀ yín. Mo mọ̀ pé tẹ́ bá tiẹ̀ tún ṣe iṣẹ́ ajíhìnrere yìí, èdè Yorùbá òun lẹ máa ń lò. Èyí ló máa mú wa wá sínú abala tá a fẹ́ wọ̀ yìí. Abala ṣó láyà òun la pè é. Ẹ wo ṣùkú tó wà ní iwájú èmi àti yín ìyá wa, ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà nínú ẹ̀. Ẹ ní àǹfààní àti mú mẹ́ta tẹ́ ẹ bá mú yìí, màá kà á fún yín, ẹ dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn nílé, kò jù bẹ́ẹ̀ lọ. Ṣé ó yá? Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé. Ẹ bá mú béèrè 3. Ẹ ṣé. Ìbéèrè ìkejì tó jẹ́ àkọ́kọ́ tí máa bi yín. Ọrùn tó bá gba àkún ni à ń fi àkún sí. Arúgbó tó bá mọ awo ni kí ẹ fún ní ṣẹ́ṣẹ́ ẹ fún. Kí ni Yorùbá ń pè ní àkún? Àkún ni ìlẹ̀kẹ̀ tá à ń fi sọ́rùn. Sọ́rùn. Ìyá wa. Ìbéèrè ìkarùn-ún tó jẹ́ ìkejì tí mo máa kà fún yín. Ẹ dárúkọ ìyàtọ̀ tó wà láàárín dùndún àti bàtá. Dùndún ó ní ìlù tí wọ́n máa ń lù, táwọn onílù máa ń lù, tí wọ́n máa ń fi kọ̀ǹgọ́ lù báyìí, tí wọ́n máa ń fún mẹ́gbẹ̀ẹ́, ó là ń pè ní dùndún. Bàtá ni eléyìí tí wọ́n máa ń gbé, àwọn kan náà máa ń gbé bàtá rìn, wọ́n á gbé kọ́rùn báyìí, wọ́n á máa gbà ń bí, ó ní bàtá. Kí ni n fẹ́ kẹ́ ẹ sọ ìyàtọ̀ kan ní pàtó tó wà láàárín méjèèjì? Ìyàtọ̀ tó wà láàárín méjèèjì pé dùndún yẹn ó máa ń sọ̀rọ̀, wọ́n máa ń fi àwọn bíi owó ẹyọ báyìí wọ́n máa ń fi sí etí wọn, ọ̀sán ìlú wà bẹ́ẹ̀. Bí ṣàwòrò. Bẹ́ẹ̀ ni bí ṣàwòrò wọ́n máa ń fi sí etí wọn, ìyẹn là ń pè ní dùndún. Ìyàtọ̀ tó wà ó máa ń sọ̀rọ̀ gan, wọ́n máa ń fi ń sọ̀rọ̀, wọ́n máa ń fi ń pòwe, wọ́n máa ń fi ń jó. Bàtá náà máa ń sọ̀rọ̀. Bàtá náà máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n gbígbá ni wọ́n máa ń gba
àwọn léegun ló máa ń sábà lò jù. Ìyàtọ̀ tó wà ń bẹ́ẹ̀ ní pàtó òun ni pé dùndún ojú méjì dọ́gbadọ́gba ló ní. Bẹ́ẹ̀ ni. Ṣé mọ̀ àmọ́ bàtà ó ní ojú ńlá kan ó ní kékeré kan ìyàtọ̀ tó máa hàn ní sáwọn èèyàn nìyẹn. Bàtà dẹ̀ máa ń nídàá lójú dùndún ìní. Ìbéèrè ìkẹfà tó jẹ́ ìkẹta tí máa bí yín. Adìyẹ ìrànà kì í ṣe ohun àjẹgbé. Kí ni à ń pè ní adìyẹ ìrànà? Adìyẹ ìrànà láyé àtijọ́ tàbí ká sọ pé bóyá àwọn oníẹ̀sìn ìbílẹ̀ ni wọ́n máa ń lo adìyẹ ìrànà nígbà tí wọ́n bá fẹ́ sin òkú. Tán bá ti ń gbé òkú yẹn lọ, adìyẹ yẹn làwọn kan máa wà níwájú, wọ́n máa tú yẹ rẹ̀ báyìí, wọ́n máa tú dànù, wọ́n máa tú yẹ rẹ̀ báyìí, wọ́n máa tú dànù. Ohun tó wá túmọ̀ ń tẹ́ bíbí léèrè ni. Ẹ ti gbà á. Ẹ ti gbà á. Adìyẹ yẹn wọ́n ń ṣe ní bíi pé wọ́n fi ń ra ọ̀nà fún òkú tó ti kú. Ìyá wa ṣé mẹ́tẹ̀ẹ̀ta kan lẹ gbà báyìí? Ó gbélé o. Ìdí tá a fi gbé abala ìkàlẹ̀ ìyá wa kì í ṣe pé ká fi mẹ́ni tó gbọ́ Yorùbá jù àbí ká fi mẹ́ni tó mọ ìjìnlẹ̀ Yorùbá jù, bí kì í ṣe pé ká fi máa dára wa lẹ́kọ̀ọ́ nítorí pé a fẹ́ kí àṣà àti ìṣe Yorùbá a fẹ́ kó parun. Gbajúmọ̀ òun lètò, ètò ní Gbajúmọ̀. Abala tá a fẹ́ wọ̀ yìí ìyá wa abala ijó ni. Kọ́lọ̀ má jẹ́ àjójó ẹ̀sìn, kọ́lọ̀ má jẹ́ àjójó ìranù. Ijó tá à ń jó yìí àfi ń gbé orúkọ Ọlọ́run ga ni. Nípa tí ẹ wà láyé mò ń rí yín ẹ̀ ń rí èmi ọpẹ́ ni lọ́tọ̀. Ẹ jẹ́ ká gbé ẹsẹ̀ ijó àbí báwo ni? Kò sí wàhálà. Ẹ jẹ́ bá ń gbóhùn sókè lọ́hùn. Ṣé pé orí tẹ́ fi ṣèwé ó yìí wà ń bẹ̀? Ó wà ń bẹ̀. Ó ga lẹ́dẹ̀ kí ijó ìmọ́lẹ̀. Ilé ti wá tó lọ báyìí. Àmọ́ tún ní ìbéèrè kan tí màá bí yín kẹ́ tó máa lọ. Ijó tèmi àti yín jó títán nìsín ẹjọ́ talent tó kọ́. Bàbá wo Òbé. Ebenezer Òbé, Commander. Bẹ́ẹ̀ni. Kí ni wọ́n pe àkọlé ẹ̀? Ìyẹn ni wọ́n pè ní 010 òdo ọ̀kan òdo. Olúwa ṣe. Ìyá wa dúpẹ́ pé a pè yín ẹ jẹ́ wa ní òun. Láti iléeṣẹ́ tí ó ṣe agbátẹrù ètò Gbajúmọ̀ ìyẹn iléeṣẹ́ April Ventures Limited, wọ́n ní ká fún yín ní ẹ̀bùn. Nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics tí gbogbo èèyàn mọ̀ sí Alájà Shine Shine. Ẹ̀bùn náà tún wá láti iléeṣẹ́ Ṣeko ní Textiles. Mojọ́lá Olúwa àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn pé àwọn máa ń nífẹ̀ẹ́ sí yín pé ìgbàkigbà tẹ́ bá wá sórí ètò yìí ká fún yín lẹ́bùn yìí. Ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Gbogbo ẹ̀yin tí ẹ fún wa ní ẹ̀bùn yìí, iléeṣẹ́ cosmetics gbogbo àdúpẹ́ lọ́wọ́ yín. Ọwọ́ yín ó máa lọ sókè o. Ẹ ní jábọ́, ẹ ní tọwọ́ bàpò mú nothing. Ẹ mọ̀ rí nǹkan mú jáde. Ọkàn gbogbo yín ni ó balẹ̀ o. Ẹ̀yin náà ó sì pẹ́ láyé. Ẹ ṣé gan ni. Ìyá wa kẹ́ ẹ tó wá máa lọ, mo fẹ́ kẹ́ ẹ kọ ìkan náà àwọn orin tẹ́ ẹ kọ nínú eré Ẹfúnṣetán Aníwúrà yẹn kẹ́ ẹ fi dágbére fáwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín tí wọ́n ń gbọ́ yín báyìí. Ó ní yẹ̀yẹ́ ṣe bí òun lè mú jẹ. Ó ní yẹ̀yẹ́ ṣe bí òun lè mú jẹ. Òkú ìgbẹ́ tọrùn bókùn níbi Ẹfúnṣetán dẹ́ sí. Ó ní yẹ̀yẹ́ ṣe
bí òun lè mú jẹ. ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ yín náà rí i pé à ń ṣe bẹ̀bẹ̀ lórí ètò yìí. ẹ ṣé àdúpẹ́ ìyá wa àgbà ò ní tán lórílẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá pátápátá ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ ètò yìí gan pàápàá kò ní di àbòdìntolókun àbòdìntolọ́sà pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè. ayọ̀ àti ìdùnnú tí mo fẹ́ fi yín sí òun náà ni màá tún bá yín. Adédoyin Kúkọ̀yí ló ń dágbére fún yín pé láyọ̀.